ẹ̀yin èèyàn mi ẹ wo tí má ní kí n sọ̀rọ̀ torí mo ti ń rí àwọn dáàdì mi kan tó ti sọ pé òjíṣẹ́ báyìí ni kò ṣe sọ báyìí ni kò ṣe sọ mo really appreciate mo ní thank you very much sir ma take note ṣe rí mi tí n bá ṣe nǹkan tí ò dáa ẹ lè sọ pé òjíṣẹ́ o bó ṣe sọ yìí ò dáa báyìí ló ṣe máa gbé kalẹ̀ then I will take note kì í ṣe ká wọ́n máa ṣépè ṣe oríṣiríṣi ẹ wo ibẹ̀ yẹn kọ́ là ń lọ ṣe rí ibi tá à ń lọ lẹ́nìí ó lẹ́tìkẹ́ gidi gan-an ni ẹ wò pé kí ló dé kí ni bàbá yìí ṣe fún yín àníṣe ẹni tó bá ṣe nǹkan tí ò dáa ẹ̀jẹ̀ àjọ sọ wípé nǹkan tó ṣe ò dáa ẹ yé máa bò ó ṣe rí Hezekiah in fact wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí ṣe nígbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn mo dẹ̀ fẹ́ lè máa sunkún pé kí ló dé ṣe béèyàn ní gbogbo wa ẹlẹ́ran ara ní gbogbo wa ẹ wo àwọn tó pe bàbá Hezekiah ní mo wọ́n máa fẹ́ fẹnu sọ ni because mo fẹ́ wà lẹ́yìn ara ẹ̀yìn èèyàn mi àwọn tó pe bàbá Hezekiah ní in fact orúkọ tó ń jẹ́ náà nìyẹn ṣùgbọ́n ìwọ tó ń jalè onílé bó tiẹ̀ wo ẹ bá mi parí òwe yẹn ẹ má jẹ́ nsọ̀n tó kù wọ́n ọ̀jálẹ̀ onílé bó tiẹ̀ ó kì í síbẹ̀ ẹ wo ẹ jẹ́ ká lọ wá gbọ́ nǹkan tí bàbá Hezekiah ó ń tán ṣe ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. jẹ́ ìmọ̀ iye ọdún tí Tọ́pẹ́ Àlàbí fi gbé wa gbàgbó Ọlọ́run Àjànàkú ẹni ẹ̀mí náà nìyẹn o. Ẹni ẹ̀mí olórin ẹ̀mí tẹ́mi mímọ́ sọ fún wípé ṣẹ́rí Christianity yìí ẹni tó bá ti bọ́m̀bẹ̀ ó máa kọ́kọ́ rí rẹ̀ bí ẹlẹ́gbin náà ṣé ní tí mo bá wọn ṣe for years lélẹ̀ DMF ọlámọ́mì àti fẹ́ bẹ̀rẹ̀ mọ́ bínú. All right. Ṣé rántí chat ní Facebook? Mo busy gan, so kò jẹ́ kí mi ráyè láti lè ṣe explain àwọn kankan nípa ọ̀gbẹ́ni tí Olódùmarè ti ń bá a tú àṣírí ẹ̀yìn. Ní 2014, tí mo bá ṣe mistake, yes, it was 2014. Mi ò wà ó ń ṣe program lọ́wọ́, ó wá sí Maya. Nínú ìsọjí yẹn, it was night vigil. Ó ní ìsọjí kan tó máa ń ṣe so tó máa ń fi ìṣòro parí ẹ̀ ó wá. Ìgbà tó ń ṣe program lọ́wọ́, bí boy kan, before kí n tó sọ tèmi o, boy kan ó wà possessed. Ìyẹn láti máa ní pé Hezekiah ṣọ́ ara ẹ̀ nínú program yẹn ṣọ́ ara Hezekiah o. So ọmọ ẹ ṣàgbẹ́mọ̀ nínú ìsọjí táwọn yẹn bá rí pé èrò pọ̀ táwọn á rí pé irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀rọ ìdúrà bẹ̀rẹ̀ sí ní sún sẹ́yìn. Hezekiah wà ní orí ọ̀tà, èmi wà ní iwájú níbi táwọn èrò máa ń wà. Àjọ close mọ́ra wa. Bọ́ọ̀ yẹn Hezekiah ṣọ́ ara ẹ̀ o. Ó sọ fún pé gbẹ́nu ẹ̀ sàn, ìyẹn ò dáhùn. Gbẹ́nu ẹ̀ dákẹ́, ìyẹn ò dáhùn. Gbà tó rí pé ìyẹn ò dáhùn, bóyá òun pé power pass power. Bí àwọn ọ̀ṣà wọn ìbọn du ẹni ẹ̀ jáde ni. Èmi àwọn pé ẹni tá à ń gbọ́ ìròyìn ẹ̀ yìí nípò lágbára ó ṣe gbá ó ṣàwo. Bóyá ní gbẹ́nu ẹ̀ sàn yẹ kó wò bí àṣẹ ní ẹnu ẹ̀ ni. Mo lè jẹ́ àkọ́tẹ́ pé mo wà highly sensitive. So gbogbo ìgbà yẹn mo ti wà ní seminary tí mo dárúkọ fún yín. So ìgbà tó ń ṣe program yẹn tó lọ. Ní that same 2014 ni o, èmi ó láwọn pastors ẹ̀kọ́ máa dárúkọ wọn kọ́ máa rò bí mo kàn fọ́ jẹ.
nǹkan tèmi encounter tèmi ní pẹ̀lú ẹ̀ ìyẹn di same Hezekiah. Ó ní programs kan tí wọ́n fẹ́ ṣe ní Maya branch wọn ní Maya. So èmi pẹ̀lú pastor ẹ̀ kan ìyẹn ni òpẹ́ tó ń gbé yẹn wá ń gbà yẹn lọ ọ̀nà ìpèbí 2030 lọ pastor Ṣọlá ló ń jẹ́ pastor Ṣọlá Adéníyì. Wọ́n pé èèyàn kan náà ní pastor Túndé ìyẹn ní senior pastor ibẹ̀ yẹn gbà yẹn evangelist Tọ́pẹ́ Alani ọ̀dàgbọ̀njẹ ìyẹn ò tí di pastor ń gbà yẹn àti obìnrin kan bá evangelist Dorcas láwọn tó ń tẹ̀lé wa láti bóyá orí òkè ọlọ́dẹ ni bóyá orí òkè Olúsọyìn ní àbọ̀ ọlọ́dẹ tó ń ṣàjọ tẹ̀lé àwọn encourage. A wà ní ẹ̀yìn church Maya yẹn torí ilẹ̀ yẹn tóbi gan tó dà pé bóyá bí 42 plots nílẹ̀ yẹn I don't know. So àwa lẹ́yìn ẹ̀ níbi gbogbo kóhun tó dé àwa ti ń pray torí mi àti pastor Ṣọlá yẹn alájọ close jù. So àwa ti ń pray gbà tó wá dé before yẹn gan pàápàá àti kọ́kọ́ ń clear àwọn bushes yẹn pé CAC pattern àbá ńlá ìka máa gbàdúrà nínú igbó so inú church kan láti ń pray ẹ̀yìn inú church yẹn ni so igbó wà bẹ́ẹ̀ díẹ̀ ọ̀tọ̀ máa ń ro àwọn yẹn máa ń wọ bẹ̀ lọ pray. So ìgbà tó ṣáàdé everybody jókòó gbogbo èèyàn kọ we ministers mi ṣe minister lọ́ndà ẹ̀ but pastor Ṣọlá yẹn fẹ́ jẹ́ kí n máa minister lọ́ndà ẹ̀ mo ṣì mẹ́nu bọ̀ ní ibi bẹ̀ yẹn náà. So mo ṣì wà ní seminary gbà yẹn àìtí ṣetán mo ń ṣe seminary tiẹ̀ tó dà pọ̀ náà ní Bible school tó dọ̀ tiẹ̀ kọ́ Iléṣà ni mo sọ. So I'm pray bàtà ṣá pray tán ó dẹ̀ ní brother kan Isaiah yes ìyẹn náà wà pẹ̀lú wa. So ó wá kọ́kọ́ ríran sí yẹn pé ìwọ ọmọkùnrin nígbà ìgbẹ́ máa lágbára gan ṣùgbọ́n ó ní pé máa lágbára bíi ti Babalọ́lá ní pé ó sọ fẹ́ ni ẹbẹ̀ ẹ máa wo manipulation o ọgbọ́n àrékérekè tó máa fi ń kó àwọn tó bá lògò sí ọ̀ndà wọn. So ó ní pé àmọ́ tí yẹn bá pinnu pé òun fẹ́ kúrò pé òun fẹ́ lọ máa dá tòun ṣe pé ẹni ò ní fún òun mọ́. Ẹ mọ̀ gbogbo àwọn tó máa ń ọba àìpẹ́ tó máa ń ọba rí tiẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé those who are eating under him. Ẹ mọ̀ àwọn ìtara irọ́ tí táwọn Christians máa ń ní tí small god wọn bá ti wà níwájú wọn. Jésù gbọ́dọ̀ so ìyẹn ọ̀gbẹ́ni tó sọ fún yẹn ara ẹ̀ tutù. Later èmi àti ẹ̀ wá jọ sọ̀rọ̀ ìyẹn ní ara ẹ̀ tó kọ̀ tí bàbá yẹn rí pé tó ń bá ní kó ń kó ni tó wá ní pé ṣóun wà lọ́ndà àwọn tẹ́lẹ̀ ni mo ní ọgbọ́n tó ẹ fi mú mọ́lẹ̀ ni. So ìgbà táwọn èèyàn wá lọ tún ta pray tán òun sì jókòó èmi náà jókòó torí ìròyìn tá máa ń gbọ́ tá máa pa Ọlọ́run Hezekiah o àṣé kò ń ṣe Ọlọ́run alààyè là ń pè. Mo á lọ bá òun kan èmi kan níwájú Ọlọ́run àti ènìyàn mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra ó jókòó mọ́ àwọn ìjọba bàbá àti gbọ́rọ̀ yìí inú mi dùn láti rí yín ó ní àtúnṣe mo ṣe máa ní ọmọ Babájídé lèmi náà inú ẹ̀ dùn torí òun kò parí ní Babájídé mo ní ọmọ Babájídé lèmi náà Babájídé náà ni ọmọ Babájídé náà lè káyà bọ̀ kò parí ní Babájídé mo ní àwọn Babájídé ni èmi náà ó wá ní mo ní bẹ́ẹ̀ ni sá
mo ní ànípẹ́ ṣetán, mo ní àmọ́ nǹkan ó máa ń rọrùn fún wa níbẹ̀ yẹn, ó ní bóyá máa ń rí nìyẹn, ní pé in fact mo ní nǹkan rọrùn gan fún wa o, pé tábà ti wà ní school báyìí on God làwà, ìrànlọ́wọ́ láti ta lóríṣiríṣi la máa ń gbà, péyàn tí ó bá ti níyàn tí ò rí àánú gbà ni pé on God ló máa wà. Mo ní in fact wá ní báwo ni school, mo ní ànípẹ́ resume, ní pé owó everybody wá wálé, nípa òní trust owó ni everybody wá wálé. Wá ní mo á lé mi gan mi tí sanwó iye ẹ̀ tá à ń lọ báyìí, ó ní Ọlọ́run á pèsè. Wọ́n á ní mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi. Wọ́n á ní kúnlẹ̀ kí n mọ̀ kí n ṣe ra jókòó ara mi jẹ́jẹ́. Ó ní kúnlẹ̀, wọ́n á kúnlẹ̀, wọ́n á gbọ́ lé mi lórí. Ó ní agbára tí mo nílò ó yá kí n gbà á, èmi náà láàmì. Gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́, àṣé majority ó dáa kéèyàn ní ẹ̀mí Ọlọ́run. Tó bá ní ẹ̀mí Ọlọ́run nínú, tó dẹ̀ ní ẹ̀bùn tí ń mú ẹ̀mí yàtọ̀, èèyàn máa mọ̀ pé ẹni yìí kò ń ṣe ẹni Ọlọ́run. Létà lèmi náà mọ̀, kò dẹ̀ sẹ́ni tó sọ fún mi pé kò ṣe ẹ̀mí Ọlọ́run náà ni. Tó gbé gbọ́ yẹn lé mi lórí, tó máa gbọ́ kúrò. Ó dàbí pé wọ́n gbé ọmọ bọ̀s léèyàn lórí. Ọrùn mi wá kì í. Mo ń gbà ṣé agbára ti wọlé dé náà nìyẹn àbí kí ni? Ó wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun lọ ní èmi pé kí n pàdé òun ní ọlọ́dẹ kí wọ́n á gba owó. Àmọ́ ní ẹ ṣe sá inú mi dùn gan-an. Mo ń gbà mo meet Hezekiah 1-on-1. Inú mi dùn. Ó rán mi sí Pastor Túndé, ìyẹn pastor tó wà ní Máyà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó rán mi sí pé tí máa ti rí Túndé ni pé kí n máa wọlé àwọn kan tí bá need ó máa fún mi. Ìyẹn ṣe sá. Ó lọ. Ìgbà tí lọ́jọ́ yẹn gangan, wọ́n á ń lọlé, ọrùn ṣì ń wọ̀ mí. Mo á délé, mo pray Olúwa kí ló ṣẹlẹ̀. Ẹ̀mí ló sọ fún mi pé kí n bu omi sínú ago, kí n pray sí, kí n fi ṣan orí mi, kí n dẹ̀ lu ago yẹn. Pé kí ló lè ṣẹlẹ̀. I did it. Àti mo ṣe bẹ́ẹ̀. Ọrùn mi yẹn wà relieved. Mo rò pé okay. Ìgbà tó di ọjọ́ kejì ọjọ́ yẹn, mo ń padà sí Iléṣà. Torí time tí bàbá yẹn ní pé kí n wá, ó ní wá bóun ní gáràjì ọlọ́dẹ ní ibi tó máa ń lo headquarters ẹ̀. So ìgbà tí màá débẹ̀, wọ́n ní bó ṣe lọ ni mo dé. Mo rò pé kí ló lè ṣẹlẹ̀ bó ṣe lọ ni mo ṣe dé. Lára èèyàn kan lára àwọn tí amọ̀ra ní Máyà náà ó ti wà lára àwọn ministers ẹ̀ báyìí. Wọ́n pè ní owó ní kókó. So ìyẹn mọ̀ mí á ní bàbá kí ló ṣẹlẹ̀. Wọ́n ní mo bá bàbá Hezekiah ní pé wọ́n ní pàdé àwọn ní ibi báyìí ní èmi. Ó láwọn kankan tó fẹ́ fún mi. Bá ní pé ṣé mi pàdé mọ́tò wọn ni. Nínú mi pàdé mọ́tò wọn ni pé èmi ṣẹ́gi wọ́n ṣe lọ ní mo ṣe dé. Kí ló ṣẹlẹ̀. Àwọn Christians kẹ̀dẹ̀rẹ̀ àwọn pé àbúgùn ọ̀tá ni àbúgùn ilé ni ò jẹ́ ìpàdé ẹni tó yẹ kó ṣe mí lóore. Èmi ti ń rò lọ́bẹ̀. So mo ṣáà lọ sí Iléṣà padà sí school ìyẹn bàbá jìde. So ó wá jẹ́ time tí ó jẹ́ around April May táwọn senior wa kan wọ́n fẹ́ ṣe graduation. That was 2014 wọ́n fẹ́ ṣe graduation. Ní school ní bàbá jìde kẹ̀dẹ̀ la máa ń kúnlẹ̀ fúnra wa ni. Ìyẹn junior máa kúnlẹ̀ fún senior bí a kí àwọn bàbá wa o. So lọ́jọ́ graduation ó dẹ̀ lára àwọn seniors wa kan mi ní dárúkọ ẹni yẹn. So mo ìkúnlẹ̀ fún báyìí ó ní bàbá alágbájá mo ní ó dárúkọ mi ó ní ó ní ta ló gbọ́ lé yín lórí. Ó ní kí n lọ gbàdúrà dáadáa nígbà nǹkan ti gbé ọwọ́ òdì lé mi lórí. Instantly lọkàn mi lọ sí nǹkan tó happen ní Máyà nínú chọ́ọ̀chì bàbá Hezekiah.
mo ní okay, mo wá dìde, mo wá wọnú gbàdúrà lọ, mo wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo pray gan, àdúrà yẹn tọ́, mo wá ẹ̀mí Ọlọ́run á fi ràn mí wípé mo gba àwọn nǹkan kan padà. So later ẹ̀mí Ọlọ́run á fi ràn mí pé orí òkè Olúsọ̀yà àbí kí ló ń jẹ́, mo wá rí pé mo wà ní orí òkè yẹn, mo wá rí àwọn èèyàn tó ń gbàdúrà, ibi tí wọ́n ti ń gbàdúrà ojúbọ ibẹ̀, mo wá rí àwọn ojúbọ oríṣiríṣi tí ó ń rin ṣìn. Wọ́n sọ fún àwọn tó ń gbàdúrà pé ẹ̀yin ò rí ibi tẹ́ ti ń gbàdúrà yìí ni, ní pé ibi báyìí ò ń ṣe bí mímọ́ tí wọ́n ti lè máa gbàdúrà, ní pé èmi ò lè dúró níbí yìí o, mi ò lè gbàdúrà níbí yìí o. Èmi wá ń sọ̀kalẹ̀ bọ̀ láti orí òkè yẹn, ìgbà tí mi sọ̀kalẹ̀ bọ̀ mo kọ̀ rí òun tó ń bọ̀, òun bọ̀ wá sórí òkè pẹ̀lú àwọn ọmọlẹ́yìn, wọ́n bọ̀ wá sórí òkè. So ìran ẹ̀ wá ká kúrò, wọ́n á pè Olúwa kí ni ìtumọ̀ eléyìí. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ẹni tí mo rò bóyá ẹni mímọ́ yẹn, ní pé eléyìí, ní pé eléyìí ò ń ṣe tòun mọ́, ní pé eléyìí tí ó ti dìdàkudà, ní pé àwọn èèyàn ọkọ̀ mọ́ ni, ní pé ọ̀pọ̀lọpọ̀ 90% àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run lójú wọn ti fọ́ tí wọn rí irú ẹni tí Hezekiah jẹ́. 2014 lolúwa ti tú àṣírí Hezekiah fún mi pé Hezekiah ò ń ṣe tọlọ́run, ẹ̀mí òdì ló ń lò. Mi ì lè bí ìran ẹnìkan, wọn pé àtàní máa sọ nǹkan fún un. Ẹ̀mí lọ́wọ́ tó sọ fún mi pé ìdí tí mi ì fi rí owó gbà lọ́wọ́ ẹ̀ ní pé ká ní mo gbowó lọ́wọ́ ẹ̀ ni mo ta ògo mi pátápátá nìyẹn. Torí ìgbọ́lé tó gbọ́ọ̀lì yẹn bí ìpéyàn deposit nǹkan kí nǹkan gbowó báyìí ó dẹ̀ di fi ó. That's number one. Number two ni pé ó máa ń mú àwọn tí wọ́n ní ìpè tó tọ́, ó máa ń mú àwọn tó yẹn pé yes irinṣẹ́ lílé yìí. So irú àwọn yẹn ó máa ń lé ẹ̀ ń bá gòlè wọn, tó bá ti gbé ń bá gòlè wọn á lé ọ wọn sí ọ̀dọ̀ ẹ̀, they will not be working under him. Àṣírí nǹkan jìnlẹ̀ síbẹ̀ yẹn ọ̀bọ̀n mi nílé èso àwọn nǹkan mi, gbogbo àwọn tẹ̀lé tó ń tẹ̀lé kiri yẹn, àwọn tí majority wọn mọ ẹ̀kọ́ kọ́ ẹ̀ tó dẹ̀ ń pé wọn ò bí wọn rí kọ́ fílẹ̀. So ìgbà tọ́lọ̀ tó bá fi àṣírí ẹ̀hàn mi lára àwọn pastors tí wá ní ó wá àjọ sọ̀rọ̀, ó ní ànípé tí máa kú ní bàbá jíde ń sìn pé ṣebí Kenaland ni mo bọ̀, ìyẹn ti Hezekiah sí Kenaland. Mo ní mi ò fún òun ní èsì torí mo pé ọ̀rọ̀ yìí ìwọ́n tó ti lè wà ní ó wà lára favourite Hezekiah, mo pé kọ́lọ́ máa yẹ kí wọ́n gba olúwẹ̀ dànù láì tọ́jọ́, tó máa sa oògùn tó ń sa àbìlú tí kò wọlé, tó máa ń ráyà dàsán sí nǹkan. Mi ì sọ anything fún ẹni yẹn, ó ṣàkórí pé mo máa avoid òun, tó bá pè mí ní bí kọ́lẹ̀ ìyẹn ẹni tí mo ní mo mọ̀ dáadáa yẹn. So mo avoid Hezekiah torí ẹ̀mí ló sọ fún mi pé mi ì gbọ́dọ̀ rìn pàdé ẹ̀ mọ́ nítorí pé kí ni ó ń gbà mí. So ká má fọ̀rọ̀ gùn, gbogbo àwọn tó bá ti mọ àṣírí ẹ̀ bẹ́ẹ̀ yẹn mo wá ṣe findings torí pé mo pé bẹ́ẹ̀ sọ pé láti ní ènìyàn méjì mẹ́ta láti fìdí òtítọ́ múlẹ̀, mo wá ṣe findings, mo wá fi lọ èèyàn kan ẹni ní kò believe mi, wà lọ bèrè lọ́wọ́ bàbá kan mi ní dárúkọ prophetess wá kàn fún mi pé nǹkan tí ẹni yìí sọ òótọ́ ni ẹni náà wá sọ ìrírí ẹ̀ tó ní pẹ̀lú Hezekiah. Nǹkan kì í síbẹ̀ ó tún ní í ṣe pẹ̀lú immorality, mi ní mẹ́nu lọ sí ibi bẹ́ẹ̀. Mo á fi lọ ìránṣẹ́ Ọlọ́run kan náà, ẹni ẹ sọ fún mi pé òun mọ pásítọ̀ kan tó ń ṣiṣẹ́, ó ní kò sẹ́ni tó bá wà pẹ̀lú Hezekiah tó máa fi tipátipá kúrò lọ́dọ̀ ẹ̀ nípa ìwọ́n máa ń dìdàkudà. Dọ́là mo fẹ́ kẹ́ ní emphasis, sí pásítọ̀ náà tó kú ní under Hezekiah, èyí tí kò bá kúkú yà á kúkú yà, èyí tí kò bá dìdàkudà, èyí tó bá àlàyé tó àlàyé, wọn ò ń jẹ́ nǹkan gidi, wọn ò ń jẹ́ nǹkan gidi. Different people mo ti lọ ṣe fine because mo jẹ́ àwọn tó ń pẹ́ mo máa ń wá òtítọ́. Bíbélì ni pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yìí sọ yín dòmìnira. So ìrírí tí mo encounter tí mo ní pẹ̀lú this Hezekiah ni gbogbo àwọn tẹ̀lé tó ń jáde fún yìnyẹn tó ń jáde, mo rí post kan tó lóun àṣẹ òní àwọn gbogbo àwọn yẹn. Tẹ́ bá rí any church tẹ́ ń pé ẹni tó ní tí ọwọ́ ẹ̀ ò mọ̀ àbí tó ti dìdàkudà, gbogbo àwọn tó bá invite wá bẹ́ẹ̀ tó wá ṣe program ọ̀dà ènìyàn, àwọn tó jọ wà ní kákọ́sì ni àṣẹ òní yẹn máa wá bá ṣe program olúwa lọ ọmọ ẹ̀mí wọ́n kọ bẹ́ẹ̀ lóríṣiríṣi tó dẹ̀ ń pé ìkan lọ́pẹ́ ní atamátàsí, ẹni tó mọ̀ dáadáa ó sọ̀rọ̀ yẹn fún mi, èyí tó ń pè ní atamátàsí wọ́n kọ bẹ́ẹ̀ lóríṣiríṣi kí kọ́lọ́run ṣàánú wa. So Christianity religion generally, both Christianity and Islam, they brought it to brainwash us and to steal from us. I denounce Christianity. Bó ṣe máa mọ̀ títọ́, ọjọ́ tó bá ti mọ̀ títọ́, you not be comfortable with lies. That's just the simple truth. That man dig deep about Christianity and religions generally, they are man-made.
they are man-made. There's no èèyàn tó bá wà sensible tó ṣe tí brain ẹ̀ ṣe ń function. Mi ò rò bí èèyàn kan lè wà religious. I do tell people I'm not religious, but I still maintain my spirituality. I'm a spiritual person. So that's just it. Mo gbàdúrà fún yín, brother Timi Daniel. Olùgbàrà máa dáàbò bò yín. Àwọn alálẹ̀ ò ní fi ń sílẹ̀ o. Gbogbo àwọn tó ń wó yẹn wọ́n á kàn ṣe ra wọn. Wọ́n á kàn ṣe ra wọn dànù. Ẹ ṣé. Hello. Ekulole o, Mr. Rotimi. Elekushe. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Mo travel mo ẹ̀ṣẹ̀ dancing. Mo jẹ́ dé mo wá ní kí n rest díẹ̀. Mo kàn ń wo kíní program yín kàtẹ́ ṣe pẹ́. Now allegedly ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin arákùnrin pẹ̀lú Mr. Ọládèjì Hezekiah lórí péèjì tiwa bá a ṣe máa ń sọ allegedly ni torí pé a sì ń bẹ̀. Mi ì bá play eléyìí but torí time eléyìí náà lágbára díẹ̀ ẹ jẹ́ n fi eléyìí di ìgbà míì lórí Hezekiah náà mi ì ní tí ì play eléyìí àfi tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí n play ẹ̀ torí mo rí i pé aproko rọ̀ wá lọ́rùn gan ṣùgbọ́n ẹ mọ́ ti jẹ́ n play ẹ̀. Ẹ̀yin tí mo máa gbé wá sókè máa time wa tó bá ti ju 2 minutes lọ máa gbé ẹni yẹn wá sísàlẹ̀ torí wípé ṣé kí n play ẹ̀ ní ìwàlá fún wa délé ni o ṣé kí n play ẹ̀ ọ̀dà kí n má bàa dá yín lágara àjọ wà náà ni ẹ jẹ́ kí n play ẹ̀ alẹ́ kí ni mo pè é ẹ jẹ́ mọ́ bá mi fi sí comment section allegedly ẹ bá ń type allegedly lọ torí wípé àwọn ò sí bẹ́ẹ̀ allegedly ẹ mọ̀ play ẹ type allegedly kẹ́ẹ̀dẹ̀ mọ́ power tap ẹ mọ̀ like ẹ̀ YouTube gan ó fọ́ lẹ́nu allegedly ẹ ṣe Tobi class thank you so much. Allegedly thank you allegedly all right ẹ jẹ́ àgbọ̀. Bẹ́ẹ̀ kò jí pẹ́ṣà. Ọmọ yẹn sọ pé Hezekiah pé ajé ògo ni pé kò kì í ṣàgbèrè kò kì í ṣalágbèrè ṣùgbọ́n ajé ògo á mú ògo. Mo wá ń gbọ́ tí woman yẹn sọ pé bóyá wọ́n ń threaten ẹ̀ àbí bóyá ẹ má ti jẹ́ kí woman yẹn ṣí ojú ẹ̀ o mo máa pípì dáadáa. Even say the same Hezekiah yìí sà the same Hezekiah. Ó ní àwọn ìbejì méjì kan tí wọ́n kó wá sọ́dọ̀ bàbá tó bí mi lọ́mọ àwọn obìnrin méjì Òṣogbo náà wà ń sìn Òṣogbo làwọn méjì wà. Ìjọ Hezekiah ti bá wọn sùn làwọn méjì ti sọ ògo nu tó tọ́ o. Àwọn obìnrin méjèèjì wà lóṣogbo Òṣogbo náà wà. Èmi ò condemn Hezekiah o. Mo mọ̀ pé tó bá wo oníkálukú ní kólúkálukú máa ṣe bọ̀ nígbà tó bá di ọjọ́ ọ̀la tó bá kù nìkan sínú sàárè. Wọ́n á mọ̀ pé béèyàn ṣe ń lulé ayé. Ẹ má jẹ́ kí woman yẹn ṣí ojú ẹ̀ o. Tẹ́ bá fẹ́ ṣí ojú woman yẹn make sure pé 100% security wà fún woman yẹn. Wọ́n máa lọ pàdánù. Àwọn pípì mo mọ̀ wọ́n máa lọ pàdánù tó bá ti rí pàṣírí àwọn tí ń tú. There's a guy kan tó tú àṣírí wọn gbà kan tó tú àṣírí àwọn pípì gbà kan ọ̀nà ọ̀rẹ́ náà lọ pa sí. Ẹni kí woman má fi ẹ̀mí ẹ̀ta káìtì o ẹ jọ torí tọ́ lọ́hùn mo fi ṣe tẹ́ ń ṣe bẹ̀yìn. Ẹni kó má fẹ̀mí ẹ̀ta káìtì o wọ́n rẹ́dí àti pa. Ìyẹn ní gbogbo nǹkan tí woman yẹn sọ òótọ́ pọ́nbélé ni òótọ́ pọ́nbélé. Bọ̀ wèrè tó jáde tó ní woman yẹn bojú kinní kan bed of the same feather ni wọ́n. Ẹ má yẹ kí woman yẹn ṣe ojú ẹ o. Ẹ make sure pé tẹ́ bá fẹ́ expose woman yẹn maximum security kó wà fún woman yẹn sà. Ẹ jọ tọ́lọ́ mi ò kọ́ yín níṣẹ́ yín o mo kàn ń bẹ̀ yín ni. Á dà fún yín sà ẹ rà àánú gbà. Àṣírí àwọn ìbejì yẹn jáde mi ni wọ́n wá kó wọn. Nígbà tí wọ́n send eléyìí sí mi mo wá ní ẹjọ́ nítorí Elédùmarè torí wípé ọ̀rọ̀ òkèrè bí òlé kan ni ó dín kan mo wá send message sẹ́ni pé ǹjọ́ ṣeé ṣe kí n rí nọ́mbà àwọn ìbejì kí n lè confam allegedly. Ṣàdẹ̀rí lọ́rọ̀ oníbejì yìí ó ṣeé ṣe kí pásítọ̀ kan náà máa wò mí lọ́wọ́ báyìí. Pásítọ̀ tẹ́ pé tá a bá ti gbé e jáde báyìí ẹ mọ̀ wá forí gbá orí ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ forí gbá orí
ṣe rí láì ṣe èpè mọ́ rárá kí n má ṣe pé mọ́ rárá lórí àwọn ẹ̀rí tí mo ní gbogbo ẹ̀yin tẹ́ wá ń tákù mi tẹ́ ń ni mí lára tẹ́ pé Lédùmarè ń bá mi dá yín lò ìmí ìgan mi ní gbúrú ẹ̀ mọ́ láyé lórí ọ̀rọ̀ tẹ àwọn tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ bá sunú yàrá kan náà lórí ọ̀rọ̀ ìbejì ẹni tó súnmọ́ pásítọ̀ yìí dáadáa bí ìṣanrùn òun ló sọ in fact òun ló fún mi ní àwọn ọ̀rọ̀ oníbejì dé iná níbi táyìn pásítọ̀ ẹ̀ tún ṣiṣẹ́ ibi dé tó bá jẹ́yìn lẹ ní àwọn ọmọ ìbejì tí ọkùnrin kan tó wá pèrè ẹ̀ ní pásítọ̀ ó mú àwọn méjèèjì kì í ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó mú wọn at the same time. Ó tẹ́ wọn ó rẹ̀ wọ́n tẹ́ ó kó ìbásùn fún wọn ó ba ayé wọn jẹ́ ó gba nǹkan lọ lára wọn. Báwo ni ẹ má jẹ́ sọ̀rọ̀ arákùnrin wa sọ fún mi wípé òun máa bá mi rìnrìn yẹn ṣùgbọ́n létà ó ti confam fún mi wípé àwọn ọmọ yìí ò sí lóṣogbo mọ́ wọ́n ti kúrò ní Òṣogbo wọ́n ti move lọ sí sáìdì Èkìtì mo ti ń gbègbésẹ̀ kí owó pé kí ẹni tá a fẹ́ rán lọ sí Èkìtì ká kó owó bàálù fún kó fò lọ kó fò bọ̀ ká lè fi ìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ torí ẹ̀ lè pé for now allegedly pásítọ̀ tibí náà tí mò ń sọ tó bá àwọn underage ìbejì sùn ó ṣeé ṣe kó máa wò mí báyìí màá sì sọ nǹkan kan gbogbo ẹ̀yin alágbára ayé ẹ máa ṣe pẹ̀lẹ́ torí wípé ọ̀rọ̀ ilé ayé yìí bí ìlú gángan ni ojú ló kọ sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ẹ notice wípé kìnìún yún tó ń bú ramúramù kí ló tún ṣẹlẹ̀ Elédùmarè tún bá mi fi ẹran há yín lẹ́nu ṣé kí n sọ jù bẹ́ẹ̀ lọ àbó ti tó bẹ́ẹ̀ yẹn kìnìún yín tó tún yọ wípé á gbé mi lóye ni á jẹ tegun-tegun ni ṣé tún mọ ohun tó ṣẹlẹ̀ kí n má sọ ẹ ní ṣe oríire lẹ́yìn amọ̀kò ṣe ká yín mò ń sọ fún yín wípé ẹ máa jẹ ẹran ara yín ẹ máa mu ẹ̀jẹ̀ ara yín bí ọtí wáìnì finally kí n má gbàgbé gbogbo ẹ̀yin tí prophet Olúọlọ́ ẹ jọ̀ọ́ ẹ ní pé mo ṣì ń dúró ó yẹ ká jọ ní gbólóhùn lórí ẹnìkan tó ṣe lóore torí ẹ ti ní gbogbo ẹni tí wọ́n bá ṣe lóore náà gbogbo àwọn pásọ̀ tó bá ti jẹ́ olóòótọ́ tó ṣe dáadáa kí n máa pariwo wọn síta ẹ bá ń sọ f'Olúọlọ́ pé mo ṣì ń dúró àbọ̀rọ̀ là sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì mí ní sọ jù bẹ́ẹ̀ lọ èsì tárákùnrin fún mi. wọn bá lèkìtì àánú ẹsẹ kúrò lọ́dọ̀ dádì mi lẹ́yìn mi so tí n bá pe dádì mi tó bá láwọn sì ní màá gẹ́tì kọ́ńtàtì yẹn màá fún yín ìyẹn ò ṣe problem àwọn ìbejì méjèèjì obìnrin àwọn méjèèjì wọ́n dẹ̀ wà lóṣogbo so tí dádì bá pé àwọn ní kọ́ńtàtì wọn màá gẹ́tì kọ́ńtàtì wọn fẹ́ẹ́ dádì màá send ẹ̀ sí yín sà ìyẹn ò ṣe problem Ọlọ́run á ràn wá ṣe Ọlọ́run tí a ń fi orúkọ ẹ̀ gbàdúrà yẹn lọ́dẹ̀ ti ara orúkọ Ọlọ́run yẹn bà orúkọ Ọlọ́run jẹ́ Ọlọ́run yẹn á jà fún wa á dẹ̀ jà fẹ́yìn náà kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ gbogbo bó bá ṣe ń gbọ́wọ́ lórí yín lórí àwọn ọmọ yín lórí ẹbí yín Ọlọ́run yẹn á máa dá padà sórí wọn lórí burúkú gbogbo wọn lórí burúkú ṣẹ́ni bàbá bí mo ṣe wà mí nípa fún yín Èkó ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo máa ń wà mí níwájú Ọlọ́run àti ènìyàn mo fi ẹni tó dá yín sílé ayé mo fi ṣẹlẹ́rìí mo máa ń wà márúwá mo lè snap létí mo ń gbé màá sẹ́ǹdì sí mo ń wà márúwá mo tún ṣiṣẹ́ àgbèlékìtì lóòótọ́ dẹ̀ ni mo ní pé mo mú. Àpàdé lẹ́sẹ̀ Jésù o ṣé wọ́n máa ń pè ẹ̀yin pásítọ̀ yìí síbi òkú
níbi tí a ó kò níyà ara wa. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ wà nù lé pátápátá. Ǹjẹ́ gbogbo ohun tẹ́ ẹ dè máa bí aṣọ yìí? Ǹjẹ́ gbogbo ohun tẹ́ ẹ ti gbé mì yìí? Ǹjẹ́ gbogbo gbẹ́rẹ́ tó wà lára yín yìí? Ǹjẹ́ gbogbo ohun tó wà ní wọ́dúrópù yín yìí? Ẹ má bínú, ṣé bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ yọjú síwájú Jésù? Mo fẹ́ ọ ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ wá ò wá ràn mí. Ìwọ̀nba owó tó kù ìwọ̀nba owó tẹ́ ẹ ní ẹ lọ fi dá bísínẹ́sì sílẹ̀. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Number one, ẹ jọ̀ọ́ 2 minutes can round up for today. Torí ọ̀la tọ́píìkì tá a fẹ́ treat lọ́la. Tí ó bá fi lè mú àṣẹ òní tí ó accept challenge wa lọ́la, a máa bẹ̀rẹ̀ tọ́píìkì wa. Báwo la ṣe lè nífẹ̀ẹ́ ara ẹni? Tó bá yẹ pé ó possible kéèyàn nífẹ̀ẹ́ ara ẹni. Ẹbí àti ará ọ̀rẹ́ ojúlùmọ̀, báwo la ṣe lè nífẹ̀ẹ́ ara wa? Crossing queen. Ara wa. Listen. Mo ń gbọ́ yín, ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ ìyá. RDF family, I salute you all. Yes. Sherry, even before you played your voice notes, tonight's topic just got me on the wrong side. I'm feeling so angry and sad at the same time. And I'm asking myself, why is Africa different? Ṣé àwa nìkan la mọ Ọlọ́run ni? Ṣé àwa nìkan la mọ Ọlọ́run ni? Ìjà tá fẹ́ jà yìí, ìjà ìtúsílẹ̀ yìí, we are going to fight it from within and without. We are going to fight it within the circle of these religious bodies. And we are going to fight it from outside as onlookers. Two-way sword la máa fi ṣe. Ẹ̀yin tẹ́ pera yín ní wòlíì, ẹ̀yin tẹ́ pera yín ní òjíṣẹ́ Ọlọ́run. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, I'm close to my mid-50s. Tí mo bá yọ age mi kúrò nínú age tí Nàìjíríà jẹ́ báyìí, single digit ló máa bá dé. But look at the state of the country today. Ẹ jọ̀ọ́, gbogbo ìran tẹ́ ń rí, gbogbo ìran èké tẹ́ ń jẹ́, ṣé kò sí ìtó lè tún Nàìjíríà ṣe ni? Question la béèrè o. Ẹ̀yin tẹ́ ní ìran ìtúsílẹ̀, ẹ jọ̀ọ́, ṣé ẹ rí ìran tó máa jẹ́ kí Nàìjíríà ní 24 hours power supply? Ṣé ẹ rí ìran tó máa jẹ́ kí Nàìjíríà ní good roads? Ẹ rí ìran tó máa jẹ́ kí per capita income ẹni kọ̀ọ̀kan kógùn? Ìran yín ò débẹ̀ ni. Question la béèrè o, ìbéèrè ò dẹ̀ fàjà. Torí mo rí wípé religion yẹn baba ńlá scam ni. Baba ńlá highly rated scam. Màá dẹ̀ máa sọ díẹ̀díẹ̀ nínú àwọn scam yẹn. Kí n bẹ̀rẹ̀ láti Kúmúyì. Mo rántí ní jọ̀hún lọ́hùn mi ever lọ Deeper Life rí. Ṣùgbọ́n mo rántí àwọn ọ̀rẹ́ mi ní secondary school. Television Devil's Box ni wọ́n pè é. Devil's Box ni wọ́n pè é. Àwọn obìnrin wọn làbàtí àdá náà máa fi ṣaṣọ àfi bí àpò ráìsì. Wọn ò ní ṣe rí. Ọmọ 26 years old, á dàbí 50. Wọ́n ti fàwẹ̀ bá tiẹ̀ jẹ́. Ògo ẹlòmíì ti yọ́ tán lórí ìdúró. But look at what Kumuyi said less than 5 years ago. Ó ń tọrọ àforíjì. Wípé human doctrine lòun gbélẹ̀, ẹ wò yẹn. Ó dẹ̀ ti destroy so many life and destiny. Obìnrin mi ò fẹ́ ọkọ. Torí àwọn heresy tó ń preach yìí. Ó wá ń tọrọ àforíjì. So television kì í ṣe Devil's Box mọ́. Tẹlifóònù tẹ́ ń lò, bàbá Kúmúyì, China, Asia mà náà ti ń ṣe, wọn máa lọ chọ́ọ̀chì. Gbogbo 3D technology tẹ́ ń lò ní chọ́ọ̀chì yìí tán fi ń bí mi yín all over the world. Asia mà ló ń produce ẹ. Ẹ jọ̀ọ́, ẹ ti destroy Nigeria tó. Àti ìṣẹ̀ṣe ni o. Kí láǹfààní ìṣẹ̀ṣe tí ò tún lù ṣe? Kí láǹpọ́n? Kí láǹfààní ìṣẹ̀ṣe tí ò tún lù ṣe, brother Rotimi? They are all in the same basket. I'm in the UK. Oh Jesus, don't let's go there, my brother. Kí láǹfààní ẹ̀sìn gan? Question la béèrè o.
ẹ̀yin pásítọ̀ wòlíì tẹ wà ń bì báyìí ẹ maintain ara yín o kí láǹfààní ìran tẹ́ ń rí sáwọn ọmọ ìjọ yín kò sí ìtó bá Nàìjíríà lára mu ni. In year 2025 you will go higher. Nigeria is 2,000 naira to a pound o. Ìran yín ò débẹ̀ ni. It is $1,600 to a pound to a naira to a dollar o. Why are you deceiving the public? Ẹ dẹ̀ ti wá kún orí black app nísìnyí. Tá bá ń lọ FYP wọ́n máa gbé yín wá ní bí àkàrà. Ẹ jọ̀ọ́ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ náà. Àárọ̀ ọ̀sán alẹ́ àtobìnrin àtọkùnrin. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. You've destroyed the country too much. You've destroyed the gbogbo ìran tẹ́ ń rí láti jí yògan 100 days. Kí láǹfààní ẹ̀ kí ló búdé? You are in bed with politicians. Ẹ̀yin ọmọ ọjọ́, èmi náà múra mi pẹ̀lú ẹ jẹ́ ká yára wa ní brain. These people are up to no good. These people are up to no good. Year 2020 will remain an albatross for religion scam in Nigeria. They never saw coronavirus, and we always refer to that year. Ọlọ́run fi disgrace gbogbo wọn ni ìran èké ni. Daddy Jídé níjọ́ yẹn, if you are not paying your tithes, you will go to Elder Bishop Emius mo bẹ̀yìn ni ẹ̀yin kọ́ mo bá sọ̀rọ̀. But Daddy Jídé níjọ́ yẹn, if you are not paying tithes, you will not go to heaven. Ẹjọ́ Bible scripture wo ló bá ẹ wo this Jesus. Mi fẹ́ fàjà bọ̀dá mi. Mi fẹ́ fàjà. But these people are up to no good. They have destroyed Nigeria. Àti Muslim. Go to Saudi Arabia. Ṣebí bẹ́ẹ̀ ni foundation Islam. They are 100 years ahead of us in development. Saudi Arabia. They are 100 years ahead of us in technology, in basic amenities. Àwọn dẹ̀ náà mú Islam wá. Christianity tá gbé sórí a lè sọ wípé láti Israel ló ti wá. Ẹ lọ sí Israel, brother Rotimi. Ẹ máa rò pé Europe lẹ́wà ni. Ẹ lọ sí Israel. Ẹ lọ sí Israel kẹ́ lọ ríran wò. Ẹ lọ sí Israel. Kí náà ń bá ká? Religion is taking us backward. It's enough. I'm so sad. I'm hot. See, this Faja nation is wide reaching, you know. Àwọn ọ̀rẹ́ mi máa ń rí mi bí wọ́n ní crunch àrí ẹ. Mo ní join us. Join us. Let's fight this. Wọ́n rí mi, brother Rotimi. Internet ni mò ń gbé. I have 7 platforms tí mò ń control. So they see me. Wọ́n ní we saw you, mo ní mo wà ń bẹ̀. Pẹ́kípẹ́kí, I'm a member. Join us. Please, religion is of no good in Nigeria. Ademama tẹ̀sí gbogbo yín lójú ní tí n bá tẹ̀ tí rí ẹni title tó ń jọ bishop wòlíì. Don't go far, mo máa tẹ̀sí yín lójú ni. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀, mo bẹ̀ yín ni. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ be economically empowered. Èwo ni service láàárọ̀ 6 a.m., 7 a.m., 9 a.m. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ now. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ is enough. You are making people poorer. God bless. I have a lot to say, but let me keep to time. God bless you, sir. Ẹ ṣé gan. Ìjàdópin ogun sì tán. Adérónkẹ́ Tèmi, thank you so much. Contribute. Mi ní wà yín tì. Adérónkẹ́ Tèmi. Ẹ jọ̀ọ́ pápápá. Adérónkẹ́ Tèmi ẹ on mute o. Ebony ṣe wà ńbẹ̀. Ó yẹ sáré fún mi ní 2 minutes. Ebony. Ẹ kú iṣẹ́, ẹ kú ètò, ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ ti rí ọ̀rọ̀ àwọn pípù yìí gan, ó ti wá di ó ti di kí káfàájà gidi gan. Káfàájà gidi gan. It's getting too much. It's getting too much. Kí ló dé? Ó kàn máa bà yí àwọn èèyàn jẹ́. Like nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan, àwọn èèyàn gan wọ́n ní lọ́wọ́. Wọ́n ní onílé ní lọ́wọ́ àlejò dìsẹ́rù. Mi ì mọ nǹkan tí àwọn èèyàn náà ń wá kiri. Ẹ wò ó sìn bí a ti ṣe at least tẹ́ ti wà lórí ètò yìí tẹ́ ti ń pariwo àwọn ọ̀rọ̀ yìí. Kò sẹ́ni tó máa sọ pé òun ò kí ń lo most of people they are using big phones. Tó jẹ́ wípé ẹlòmíì kàn máa stroll tó bá débi program yìí tó yẹ kẹ́lòmíì náà farabalẹ̀ gbọ́. Wọn ò ní gbọ́. Ẹlòmíì kẹ́ni ó máa gbọ́ kò ní múlò kò tiẹ̀ ní rìn kankan múlò nínú ẹ̀. Ẹ worú ẹni yẹn sìn ó lóun lọ wọ́n gbọ́wọ́ lóun lórí. Can you imagine? Wọ́n gbọ́wọ́ lé lórí. Ẹni yẹn ń feel somehow nínú ara ẹ̀ fúnra ara ẹ̀.
ó ní ọ̀rọ̀ tí Akúwárápá bá sọ kán lọ wò dáadáa, ẹnì kíní sọ eléyìí, ẹnì kejì sọ eléyìí, ká lọ chẹ́ẹ̀kì ẹni yẹn wò dáadáa. Èmi ò, because àwọn pípù yìí wọ́n kàn ń, èmi mọ̀ wípé Ọlọ́run fúnra rẹ̀ ó máa jà fún gbogbo orí tí wọ́n ti ṣèkà fún, á mú wọn fúnra rẹ̀. It's getting too much. It's getting too much. Ọlọ́run á dẹ̀ kún yín lọ́wọ́ ṣiṣẹ́, á dẹ̀ gbé gbogbo àwọn èèyàn náà tó máa ṣiṣẹ́ gbogbo wa yìí, tá a máa ṣiṣẹ́ pẹ̀lú yín, tá a fi máa fàájà, á máa fàájà ni àní dúró lágbára Elédùmarè. Ẹ ṣé, ẹ kú ètò. Thank you so much. That's a very nice. Quincy Ayọ̀délé ṣẹ̀wá ń bẹ̀. Quincy, on mute o. Quincy Ayọ̀délé on mute látọ̀dọ̀ yín. Quincy ẹ̀rí ògo. ẹ kú ọ̀lẹ́ ṣé ń gbọ́ mi? Mo ń bọ̀. Ṣé ń gbọ́ mi o? Ẹ ní sùúrù. Ok, ó yẹ lè sọ̀rọ̀. Lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lórí ètò yìí. Mo ti ń fọ́lọ̀ yín ó ti pẹ́ gan. Ṣùgbọ́n nǹkan tó mi kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni wípé lótìtọ́ àti ní òdodo Ọlọ́run wà. Ó wà bẹ́ẹ̀ ni. Lákọ̀ọ́kọ́ Jésù jẹ́ ní Ọlọ́run. Mo ò wá bí láti wá wàásù o. Quincy Ayọ̀délé. Ṣé mo ti unmute ṣé ń gbọ́ mi báyìí? Mi mọ̀ kíní ìtẹ̀ ni. Okay. I am Dr. Mrs. Quincy Ayọ̀délé. Nice to meet you. Traditional medicine practitioner ni mí. Oníṣègùn ìbílẹ̀ dúdú ni mí. Láti Nàìjíríà dé Áfíríkà dé WHO. Tẹ́ bá Google orúkọ mi, ẹ máa rí ń bẹ̀. Christian dẹ̀ ni mí. As a believer. Ẹ ti sọ, mo gbọ́ nǹkan kan nínú program yìí lẹ́ẹ̀kan. Wọ́n ní pé look, if you see, know the truth will set you free. When I was seeking God, pé oníṣègùn ni mí, Christian dẹ̀ ni mí. Tá bá dé church wọ́n lè ní ẹ gbogbo ọṣẹ ilé yín èṣù ni. Gbogbo kinní kan, kí ni Jésù wí nípa nǹkan wọ̀nyí? Torí màmá bàbá mi oníṣẹ̀ṣe làwọn. Nínú iṣẹ́ tí bàbá màmá mi ń ṣe, àwọn pásítọ̀ máa ń wá ṣe ìlù. Tán bá ti lù, àwa kéré ńgbà yẹn, bá dé láti school, àwa la máa ṣe gbogbo àwọn kinní yẹn, tán máa ṣe ìlù, tán bá ti lù báyìí ní ṣọ́ọ̀ṣì wọn. Gbogbo ibikíbi tẹ́ bá wà ẹ máa páàkì, ẹ máa lọ síbẹ̀ ní àfèrò náà pé kinní yẹn. So inú fámílì ìṣẹ̀ṣe mo ti wá. Mo wá lọ sí primary school African Church. Orin àkọwọlé wa níbẹ̀ l'Abẹ́òkúta rẹ̀ pé àwa ó ṣòro yìí lé wa o, àwa ó ṣòro yìí. Wọ́n ní ìgbàgbọ́ ò pé ó yẹ, ìgbàgbọ́ kò pé káwa má ṣòro, àwa ó ṣòro. Ẹ lọ sí African Church, orin àkọwọlé wọn dọ̀la nìyẹn. So kinní yẹn now became confusing to me when I started growing up. So I wanted to know the truth about God, Elédùmarè, Jesus. Mo wá bẹ̀rẹ̀ sí ní search. Ọ̀rọ̀ tá à ń wò yìí mo research dé Ethiopian Bible o. Mo wá rí wípé Jesus Christ said he has not come to abolish the law. Rather, he has come to confirm it. And he has come to show us what to do to be in this world. And that in his father's house, he has mansion there for all of us. Kẹ́yìn bìlífù gbogbo story mansion yẹn mà. Kí lẹ sọ? Ẹ inú gbogbo story mansion yẹn. Okay, ẹ jẹ́ fi gbogbo yẹn lẹ̀. So gbogbo pé má ṣe gbá má ṣàwo, má lo egbò, má lo ewé àti egbò. Ẹjọ́ bàbá mi Rótìmí ìyà ló ń fi jẹ wá ní Áfíríkà, pàápàá Nàìjíríà. Jẹ́ kí n sọ fún ẹ, bí mo ṣe wà yìí kò sí pásítọ̀ tó lè sọ fún mi pé kí n má lo àgbo. Kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé kí n má la ọyàn àbáwọn ọmọ mi. Jẹ́ kí n sọ fún ẹ, gbogbo ọmọ mẹ́ta tẹ́lẹ̀dùmarè fi ṣàánú fún mi. Mo bí lọ́ọ̀yà, mo bí dókítà, mo bí ẹnjìníà. Gbogbo wọn náà dẹ̀ ṣoríire nítorí pé
mi ò lè má lo àgbo fún wọn, mi lè má kò tí ẹ̀ sẹ́ni tó lè bá mi sọ. Mi ò ní oníṣègùn ń ṣèkà. A kì í fi ewé àti egbò wa ṣèkà. A fi ń ṣe rere only because for benefit of mankind ló ṣe pè wá. Ó nínú Bible yẹn náà bẹ́ẹ̀ ṣe sọ. Ó ní Bíbélì wípé òun ti in our mother's womb he has ordained us to be priests. Ṣé àwọn doctors tó ń heal hospital ṣé wọn wà called ni? Àbí àwọn oníṣègùn tá à ń fi ewé àti egbò tá fi ń ṣe healing tọ́lọ́run fi ń dábìrà through mo wa. fẹ́ béèrè kankan lọ́wọ́ yín torí táìmù mà nínú Okay. Jésù àti ewé àti egbò tẹ́ ẹ mọ̀ èwo ló ń ṣiṣẹ́. Jésù pàápàá lo ìṣègùn nítorí pé No, iṣẹ́ ìṣègùn tó máa kọ́kọ́ ẹni ṣe sùúrù ìfẹ́ èwo lẹ́yìn mọ̀ tó ń ṣiṣẹ́. méjèèjì ló ń ṣiṣẹ́ bàbá mi. Jésù mú Jenny Slater mi mọ bá yẹn pronounce orúkọ yẹn ẹ̀yin tẹ́ ẹ lò. Are you there? Jenny wọ́n mọ̀ pé nìkan tó ń lo fake profile ni. Jenny, are you there? Bishop Sezi 2 minutes. Bàbá ẹ kúrọ̀lẹ́, Ẹ kúrò lẹ́bàá. ẹ̀dẹ̀kú ètò. Ẹjọ́ ṣé mi ní change orúkọ mi báyìí kí wọ́n rọ̀ bí i bíṣọ̀bù prophet lèmi. Èmi ò ṣe bíṣọ̀bù ìnagijẹ ní bíṣọ̀bù tèmi o. Ìnagijẹ ní o. Ìnagijẹ ní bíṣọ̀bù tèmi o. Ẹ bá rọ̀ bí i bíṣọ̀bù ṣọ́ọ̀ṣì lèmi o. Èmi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ o. Láti 2 years báyìí mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. Ẹnìkan sọ wípé mi ìbá jẹ́ kí ẹ̀rí ògo sọ̀rọ̀. Mo believe pé adult ni gbogbo wa nínú ilé. Mo believe pé kò sẹ́ni tó ra phone fẹ́ anybody. Mo dẹ̀ believe pé kò sẹ́ni tó ra data fẹ́ anybody. On our page, we have said this several times. If you know that you believe in the Bible, you believe in Jesus, you believe in biblical God, just send a message to me. We will pick a date for you. But we are going to be having a serious program like this about the atrocities in the body of Christ. Tí Jésù yóò dẹ̀ rí nǹkan kan ṣe sí, táyé àwọn èèyàn dẹ̀ ti ń bàjẹ́ lọ. And you're going to be coming here to lord it over me that Jésù ìrí ló ṣe kinní kan. I won't be having it easy with you guys. You can use your page to promote it. If I post anything that doesn't fit your plan, you don't even have to comment, just walk away. I see people doing kí náà ń pè wòlíì lórí kíní. I don't go to them. In fact, most of them have blocked me because some of them might expose àwọn. So if I'm here on my own page, don't come and preach it to me. I have had it enough, almost 50 years of my life. You think I've not had enough? You think it is your fishy brain that is going to convince me of otherwise now? Please. This is the time I will block this madman tó pe rẹ̀ ní gíga yìí. You are a very stupid man. You are a very mad man. Orí ẹ̀dẹ̀ ti burú mọ́ titilẹ̀. You come on my page and tell me what I should talk about and not talk about. Ó dẹ̀ ti wà bíbà látọdún gbọ́n o pàṣẹ o fẹ́lẹ̀ o kúrò nínú kíláàsì kan náà. Sórí ẹ̀ burú mọ́ tilẹ̀ ni. Àbò fẹ́ gbọ́mọgbìn ni. Ṣẹ́yẹ fẹ́ bàjẹ́ ni. If you are so sure of Jesus, come up kó wá sọ fún bọ́lọ̀ ń ṣe pè é. Kó dẹ̀ authenticate Bible àti biblical God fún wa. You are running all up and down in the comment section like a mad person. Bishop Sezi, please, ẹ̀gbọ́n sókè ẹ má bínú. Bàbá ẹ wo ẹ má kàn dá wọn lọ, ẹ má wá wo kọ́mẹ̀ntì wọn mọ́. Aṣiwèrè ló pọ̀ jù lára wọn. Aṣiwèrè ni wọ́n. Mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, ẹ wo èmi ò kì í ṣe bíṣọ̀bù ìnagijẹ ní bíṣọ̀bù tèmi o. Bàbá ṣe lọ́rọ̀ ṣẹ́rí kan tẹ́ ń sọ yìí àwọn èèyàn wa kẹrí kan tó gbà á, àwọn kọ̀ọ̀kan ti ń gbà á, àwọn kan ti ń mú òótọ́, àwọn kọ̀ọ̀kan rẹ̀ ti mú òótọ́, tó bá yá òótọ́ máa kárí pápátá. Èmi àti wèrè kan a sọ̀rọ̀ níwájú ilé mi lọ́jọ́ kan, wúmà kan ọjọ́ Tuesday láàárọ̀ kùtùkùtù wọ́n ní wọ́n ṣe program. Wọ́n tó yẹ ká idó sí ṣọ́ọ̀bù yín báyìí kí ẹ pé ṣé ẹ mú iye ọ̀kadà tẹ́ máa wọ̀ lọ síbẹ̀ yẹn, ẹ máa wọ̀ ọ̀kadà 500 lọ 500 bọ̀, ẹ tún máa dá bóyá 500 bí àwọn 1000. Mo ní wàá gbowó yín jẹ́ pé gàrí lẹ fi ra àwọn ọmọ yín máa jẹ́, mo náà fẹ́ lọ gbowó ọwọ́ yín ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ kùtù. Mo ní wèrè ara yín, àwọn ọ̀gá yín gbogbo wọn lórí ibú wọn tó ń gbowó yín jẹ, kí náà ṣe fún yín? Ṣé wọ́n tẹ bá gbàdúrà lẹ́yìn gbàdúrà yín ò lè gbà ní àbáyé ń ṣe yín ni? Ṣọ́ni ibo la ti ń pe Ọlọ́run tọ́lọ́run lè dáyàn lóhùn.
mo ní ayé ń ṣe yín mo ní bọ̀bọ́ kan wá ń bẹ̀ ó ní àwọn oníkí máa bú àwọn oníkí máa bú ìránṣẹ́ Ọlọ́run mo ní àwọn wèrè wo ni ìránṣẹ́ Ọlọ́run mo ní kò ní dá fún wọn mo ní ẹ̀wọ̀ Kúmúyì bó ṣe ba ayé àwọn èèyàn jẹ́ ńgbà yẹn ó ní wọn gbọ́dọ̀ lo TV mo ní èbó ti ní sátáláìtì bá ó ti ní channel mo ní ọmọ ọlọ́mọ tí ìyá àtọ́ látàbúlé Èkìtì látàbúlé Oǹdó ẹnìkan wá tọ́ ní skul àríṣẹ́ sẹ́kọ̀ọ́ á ló wá fẹ́yàwó síbẹ̀ àjọ Deeper Life Church wọn ní kò gbọ́dọ̀ lọlé pé àjẹ́ni ìyá ẹ̀ wọn ní jẹ́ kó tọ́jú ìyá ẹ̀ gbogbo owó ẹ̀ wọ́n máa gbà tán wọn ní olórí burúkú ẹ̀ ìgbà tọ́mọ ẹ̀ ṣe wedding ní Jamaica tó wọ tíyàwó ẹ̀ wọ Volvo wọ́n ti ṣe wedding tán wọ́n ṣẹ̀ wá ń tọrọ apology oníṣòwò ti ṣe wedding tán mo ní ayé ń ṣe gbogbo wọn mo ní olórí burúkú ní gbogbo wọn mo ní ó lè ní wọn mo ní now ó ti mọ̀ pé Nàìjíríà economy ti crash wèrè ẹ̀ sá lọ sí London ó lọ dòkó sí London àwọn olórí burúkú àwọn wèrè àṣìṣe tó ti ẹmọye thousands of people táwọn people ti mislead tó ti mislead tó bá ti mọ̀ pé èèyàn lówó dání wílé báyìí wá kọ ẹ̀yìn ẹ̀ sí parent ẹ̀ ìyá tó ti tọ́jú ọmọ bọ̀ ìyá 80 years 90 years ó ti ń tọ́jú ọmọ ẹ̀ bọ̀ ó wá ríṣẹ́ sí kò tó pé ó lọ church yín torí pé ìyá wà lábúlé òun wèrè ẹ̀ náà ti wá fẹ́ ìyàwó náà wọ́n jọ ń lọ the same church wọn á ní àjẹ́ ní ìyá ẹ̀ wọn á ní àjẹ́ wọn á ní kò gbúdọ̀ gbé tira ẹ máa wo imagine ẹ máa wo tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn tí àwọn people yẹn ti bà ayé èèyàn jẹ́ so many people wọ́n ti bà ayé ẹ̀ jẹ́ àdèmọ̀pọ̀ náà máa bà ayé tiwọn náà jẹ́ ní olórí burúkú ni wọ́n religion ṣẹ́rí religion Nàìjíríà àwọn èèyàn wá daft gan ṣẹ́rí lórí TikTok yìí náà àwọn dìdìrín kan náà sì wà ń bẹ̀ náà ẹ jẹ́ kí n sọ sórí kan fún ibi tẹ́tí mọ̀ pé ó lè làwọn people yìí ó lè mo wọlé sí platform ẹnì kan lẹ́jọ́ kan. àwọn èèyàn wá daft gan ṣẹ́rí lórí TikTok yìí náà àwọn dìdìrín kan náà sì wà ń bẹ̀ náà ẹ jẹ́ kí n sọ sórí kan fún ibi tẹ́tí mọ̀ pé ó lè làwọn people yìí ó lè mo wọlé sí platform ẹnì kan lẹ́jọ́ kan. hello bro Rotimi hello. bros ẹ resend kí lorúkọ ẹ network ẹ ń ṣe bákanbákan ẹ jọ 2 minutes ẹ jọ torí mo fẹ́ lọ ṣe nǹkan aṣakẹfà ṣẹ wà ń bẹ. aṣakẹfà àti ń gbọ́. Somebody else thinks. Okay. Ọpẹ́yẹmí Kenny ṣẹ wà ń bẹ. Ọpẹ́yẹmí Kenny, please unmute. Ọpẹ́yẹmí Kenny. Big Daddy ẹ bá mi mute. Light up ẹ bá mi gbóhùn sókè. Ẹ kálẹ́ gbogbo ilé o. Ẹ mà kálẹ́. Tèmi ò ní pọ̀. Àwíkòkò. Àwíkòkò. Mo ń jẹ́ o. Àwíkòkò. Àkànwọ̀ ìyá mi tó dáa àkànwọ̀. Ìjáyà gbogbo pásítọ̀ pẹ̀wọ́ prọfẹ̀tì rógo. Kò wá ti jáde báyìí ìbẹ̀rù àtúndé wọ́n ti fẹ́ jábí bí ṣe gòkè lọ jábí bọ́lẹ̀ ṣé nítorí pé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tí mo lò wọ́n ti fẹ́ rí pọ́ọ̀tì mi pa. Mo máa gba ìpọ́ọ̀tì ni olùsí ni wọ́n. Ẹ̀rù bà wọ́n. Wo ẹ dáràn ẹ ti rógo lọ́nìkan náà ìyá máa ń fàájà fún yín. 2025 yìí. Mo máa ṣe tíṣẹ̀tì mi lára tíṣẹ̀tì mi ti láńdẹ̀dì. Ó ti láǹdì. Ó ti láńdẹ̀dì. Màá fi ṣe birthday kìíní màá sẹ̀dí ẹ̀ sí yín láàárọ̀ là. Kò sí wàhálà. Ok, so ní ráńpẹ́ o. Ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o. Ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o. Ṣé wèrè kó wá dá wa lóhùn? Ó ṣọjọ́ ìbí kẹ̀kẹ́. Ó ṣọjọ́ ìbí. Àrùndí ṣọjọ́ ìbí kẹ̀kẹ́. Ó ṣọjọ́ ìbí. Ojú ò bá mo kí mu kọ́ mọ̀ yọjú o.
ẹni tí ò bá lè ta wáìnì àyà kó má yọjú ẹ tó o. bá lè ta wáìnì àyà kó má yọjú. Tí ò bá ti lè ta nǹkan àyà tí ò lè yọnu wuyọ̀wuyọ̀ mọ́ yọjú o. bẹ́ẹ̀ ni ẹ ṣe ìyá mi. ogun àgbẹ̀yìn o Àṣẹ Èdùmàrè. ilẹ̀ àwọ̀ yín o ẹ máa rí wọlé ẹ máa jáde láyọ̀ o Àṣẹ báwo náà àwa ṣe máa ń yèyé là ń kí yín o ẹ̀yin ìyá. àwa rèé o à ń kí Mo yín o dúpẹ́ o. Agbẹ́dẹ ìkú thank ire you so o much. Thank you ìyá mi. ire o. Mi ní wá ní ti ètò wá ní ti. Thank you, thank you, thank you. My mommy ní mọ́tà ṣe wà ń bẹ́ẹ̀ ẹ bá mi gbóhùn sókè.